káàbọ̀ sórí ètò ẹ̀yin tèmi wàhálà ti wà industry ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí mama Esabod wọ́n ṣe show kan lánàá wọ́n ní Tóyìn Abraham pé òun ló ń da industry rú according to ọ̀rọ̀ tí mama Esabod tí wọ́n sọ wọ́n ní Tóyìn Abraham jẹ́ kó máa ń gbọ́ yìí sọ yìí ọ̀rọ̀ bá ti gbọ́ lẹ́nu a lọ sọ fún bí wọ́n ní Tóyìn Abraham pé òun ló pe ìyàwó Fẹ́mi Adébáyọ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ ipò ló pe ìyàwó Fẹ́mi Adébáyọ̀ wípé òun rí Fúnkẹ́ Akíndélé pẹ̀lú Fẹ́mi Adébáyọ̀ ní hòtẹ́ẹ̀ according to ọ̀rọ̀ tí mama Esabod tí wọ́n sọ lánàá ni o ẹ̀yin tèmi níyàn Aládùkẹ́ bá jáde lẹ́ni lòun náà bá gbé update síta wípé anybody ò pé òun o pé tí wọ́n bá ní evidence wọn kàn gbé síta ẹ̀yin tèmi má jẹ́ kí n gbà yín lákòókò tó pọ̀ ẹ jẹ́ gbọ́dọ̀ tí mama Esabod tí wọ́n sọ nínú fọ́rọ̀ yìí. ẹ wo tí Tóyìn ìtọ́fàjà àwọn ìdílé máa gbọ́ ìtọ́fàjà wọn ni wípé ìjà tí Fẹ́mi Adébáyọ̀ jà ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tó bá Fúnkẹ́ Akíndélé jà tó preempt wípé ọkọ òun lórí location yẹn òun àti Fúnkẹ́ wọn ń dọ̀ra wọn it's caused by Tóyìn Abraham olódàlẹ̀ wọn rò torí ẹ̀pẹ́ gbogbo wa la bú Fúnkẹ́ èmi náà bú pé wà tó fi snọ́ọ̀bù Tóyìn nítorí wà lẹ́yìn ọ̀fà gbà mí ó ju ìje lọ it's after that incident when we are all blames Tóyìn Fúnkẹ́ Akíndélé we are due to our arrogance wípé why would she behave like that to Tóyìn ló da inú ilé yẹn rú Tóyìn Abraham like you say now ẹ tún lè sọ pé Tóyìn Abraham tí wọ́n fẹ́ béèrè pé why ó máa ṣe pé má pè á down but I investigate Tóyìn ló lọ pé ìyàwó Fẹ́mi tó ní Fúnkẹ́ Akíndélé ń dún ọkọ rẹ̀ lọ́yọ̀ọ́ tó fi sáyé lọ sọ́yọ̀ ìjà tó wà láàrin wọn kankan nìyẹn meanwhile àwàdẹ tí gbogbo wa ti ṣe show àti bú Fúnkẹ́ tó fàjà wọn kankan nìyẹn because according to mi ṣe gbọ́ Tóyìn Abraham wọn ló máa ń gbé borun kan ó dẹ̀ máa ń dalẹ̀ rú adẹ̀ ṣojú furu agbé bíbélì a máa sọ ẹ̀ torí ìwà tí Fúnkẹ́ wù níjọ́ yẹn gbogbo wa la wà àná ẹ̀ pé ó kí wọn pé ẹ̀ka sàn máa ó sùnà ọ̀bẹ ó ṣèwọ náà nǹkan ó dẹ̀ ní nǹkan báyìí ò ṣẹlẹ̀ láàrin Fẹ́mi àti Fúnkẹ́ lọ́yọ̀ọ́ ẹ̀yẹn náà lè rí pé báwọn ṣe gbọ́ èèyàn lèèyàn ó mọ̀ jẹ́ náà máa gbọ́ náà Fúnkẹ́ ló sáré pé ìyàwó Fẹ́mi Adébáyọ̀ bíbó ló wà ọkọ ìlọ́yọ̀ọ́ àti Fúnkẹ́ wọn kó làbò tó ẹ̀ ló ṣe gbà bọ́ọ̀sì òun ìyàwó ṣe sáré lọ bá wọn ní location yẹn tán dídá bẹ̀rù ṣẹ̀rí tá a bá wádìí ọ̀rọ̀ dáadáa especially ẹ̀yin ọmọ TikTok ebi ò rò pé lè ní láárí àkójọ tẹ́ rò pé àkójọ kò lè dálé èèyàn gbọ́dọ̀ wádìí ọ̀rọ̀ dáadáa blame tèmi fún kẹ́ńgbẹ́ àpàtó kí ẹ ó ti yẹ kó ṣojú ayé but kò ní ìkankan ṣe pẹ̀lú ìyàbọ̀ gun fighting àwọn yẹn ṣe gun fighting wọn bá nǹkan ṣe ìyàbọ̀ ẹ̀ tó yìn ṣe because wọ́n bí àwọn wò pé ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ìsìn ilé yẹn dàrú náà gbogbo aláṣẹ ṣó fún ìyàwó Fẹ́mi Adébáyọ̀ caused by Tóyìn Abraham Tóyìn ṣe mo parọ́ báwo mo ṣe gbọ́ n tó fàjà kankan tí Fúnkẹ́ ò ṣe kí kankan ni kọ́lọ́n kó dáríjì wá kó má fọ̀rọ̀ lọ́rọ̀ gbà wá létí Fúnkẹ́ lè máa wò ní pé ìkíní ìyàwó Fẹ́mi wá sọ́yọ̀ ó bẹ̀rẹ̀ sí insult and assault Fúnkẹ́ wọ́n dá location yẹn rú meanwhile Fúnkẹ́ àti Bello wọn ò fẹ́ra mọ́ ẹni tó dàrí wọn rú is Tóyìn Abraham lórí ṣé mo jẹ́ nìkan mo máa ń keep secret gan
gbogbo nǹkan táwọn bá sọ̀rọ̀ bọ̀tẹ́ ìní gbọ́n tó bá sọ lẹ́nu mi tó máa sọ fún mi ọ̀kan advice wọn pé sọjú nù ṣùṣàmọ̀ tóró òun béèrè lọ́wọ́ mi pé kí ló ń ṣe fún lágbájá tó fi ṣe bẹ́ẹ̀ kí ló ohun tí gba tí mo gbọ́ fáàtì ó ṣẹ̀ṣẹ̀ gbọ́ fáàtì yẹn gan mi pé kí n sọ fún ẹ ìṣẹ̀ gbọ́ fáàtì yẹn pé ìyẹn ni Fúnkẹ́ ò ṣe kì í nítorí pé wọ́n humiliate wọ́n dójú tì ní location kódà ìyàwó Fẹ́mi wọ́n mú báyìí ó fẹ́ nà you must always ask you must always investigate gbàtí mo dẹ̀ sọ̀rọ̀ yẹn ní tí mo sọ yẹn mi ò bú sọ pé olórí burúkú ni Fúnkẹ́ mo ní Fúnkẹ́ ò bá tiẹ̀ ṣojú ayé gbọ́n àwọn kéèsì kan wà téèyàn ò ní ṣojú ayé nítorí fi yọ Tóyìn kò ní sẹ́tìmì ojú yẹn lọ Fúnkẹ́ náà bá géèmù padà fún Tóyìn dáadáa Tóyìn tí mo máa jìyà géèmù yẹn lọ tí Tóyìn sunkún báyìí lórí WhatsApp ni ó gbà padà fún un gbọ́n Tóyìn ní ìwà kan I'm close to all of them ó ní ìwà kan wípé ṣé gbogbo tó bá ti lè sunkún jù they are pretender gbogbo tó bá ti lè sunkún jù ó dẹ̀ máa ń bá sọ tọrọ ẹkún kọ́ ni òtítọ́ ọ̀rọ̀ kí ni Fúnkẹ́ náà ṣe ó mú gba Nollywood yẹn ó fowó di gbogbo wọn lẹ́nu ó rà wọ́n ó fún wọn kọ́ńtàtì ọdún kan pé wọn bọ̀rọ̀ bá tó yìí ṣe that's the fact about this story. nígbà tí tó yára wọn àbá òun ṣe àǹtí àbọ̀ ògbé kọ́ lòun wọn ṣe kinní kan wọn ṣe kinní kan ṣé mọ̀ pé àlọ́ ti lọ àbọ̀ lò òun náà wá ṣe àbọ̀ fún ẹ lè ẹ̀sọ́ kí Fúnkẹ́ kó bá a jà owó ló máa rán níṣẹ́ owó lèmi máa rán níṣẹ́ ní láti bá wọn jà mo wá forúkọ ẹnìkan bòrò láṣìírí nígbà tó wá bá mi sọ̀rọ̀ lágbájá kan náà bá òun sọ̀rọ̀ mo ní one bay lágbájá tó ló ń bá òun sọ̀rọ̀ kí ló ṣe fún ní ọdún báyìí torí yẹn ti sọ orúkọ fèmí mo ní kí ló ṣe fún ó mọ̀ parí ẹyin ẹni yẹn lè dàpọ̀ kọ̀ wọ́n fẹ́ ni yẹn ṣe lead role ó máa ń ná wọn ṣeré ní location ni mo ṣe sọ fún Tóyìn ni mo ní níjọ́ báyìí ẹ wà location wọ́n wá sọ mi pé lágbájá yìí ló fẹ́ ṣe lead role bó ṣe lọ bá wọn máa lọ bá wọn confidently wípé white wọn fi jẹ́ kó ṣe lead role pé kán wà lé wọn dànù àwọn dẹ̀ tí lẹ́nu òun ti bẹ̀ẹ́ kẹ́ bá lè pé mo ti bẹ̀ẹ́ kí n join àwọn mo pé kí n join ẹ̀ tó bá ní nọ́mbà wo ni kò join mo rò sínú mo ní mi lè join nọ́mbà òun ní nọ́mbà pẹ̀lú ẹ̀ wọ́n tó ṣẹlẹ̀ pé bàbá ẹ̀ wádìí lọ́la ẹ gbélére òun ti bẹ̀ẹ́ nígbà tó dẹ̀ díjọ́ kejì wọn pẹ́ nìyẹn ìyẹn ní màámi ìbúrò ń sọ fún yín because orí pẹ́ nìyẹn tí wàá ń rìn ọmọ kékeré ọjọ́ ni tí wàá di adìyẹ tó ti yọ ìyẹ́ ó lóun ò ṣe oníṣẹ̀tẹ̀ rí bí àwọn tó wà lẹ̀ ó ní tó bá dá sí ni ó jìyà Nollywood bó ṣe sọ pé àwọn Nollywood wọ́n ti sọ di occultic gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọmọ speaker yẹn sọ ọmọ Igbo yẹn tó sọ yìí pé you fight with Iyabo you are cancelled in Nollywood it's occultic you fight with Funke Akindele you are cancelled you fight with Iyabo you are cancelled you fight with Toyin you are cancelled but Toyin máa sọ fún yín pé iye bí wọn náà ti ṣe fáwọn èèyàn rí tó ní Funke ṣe ipe gbogbo èèyàn ní odò bá mi ṣe àti Ìyàbọ̀ náà bá mi ṣe wọ́n blọọkì mi gbà yín mo ṣe show but mi sọ fún mi mo gbọ́ nǹkan kan tí mo ní pé kí Ìyàbọ̀ kò dáa on block ẹ̀ o wọ́n ti kó bẹ́ẹ̀ lọ Tanzania. ẹ káàbọ̀ padà mo lérò wípé ẹ gbádùn fídíò tí màmá Esabod tí wọ́n ṣe yìí so fídíò kejì tí mo fẹ́ gbé wọlé fún yín òun ni fídíò K1 ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nípa ọjọ́ alẹ́ wọ́n ní kí là ń pè ní ọjọ́ alẹ́ wọ́n ní ta ni ọjọ́ alẹ́ ta ló lè affect nínú olówó àtẹni tí ò lówó ààrẹ wọ́n sọ̀rọ̀ nínú fọ́nrán yìí fọ́nrán tí mo fẹ́ play fún yín wọ́n sọ̀rọ̀ nípa ọjọ́ alẹ́ pé ṣé K1 tó jẹ́ olówó
pé ọjọ́ alẹ́ ò lè affect K1 nítorí ó ní owó. Ẹ̀yin tèmi ẹ gbọ́ nǹkan tí ààrẹ sọ nínú fọ́nrán yìí. ọ̀rọ̀ tó jìnnà sírọ́. A lot of people lay against ọ̀rọ̀ mi, but I will tell you my own story lórí kíní. Kí ló dé tó jẹ́ yí pé àwọn obìnrin gangan fúnra wọn máa ń wá star kiri. Star tẹ́ bá wá rí ẹ ti gbàgbé pé star kan fẹ́ bá yín sùn kó fi ilẹ̀ kó lọ ni. Most especially kíní yẹn ń ṣẹlẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó wà ń lo òyìnbó tó máa lọ́lé tó máa bá obìnrin sùn tó bá ti di pé obìnrin yẹn ń padà wọn láwọn lóyún. Fọ́ọ̀tì yẹn ò sí lọ́wọ́ ẹnì kankan o bíi fọ́ọ̀tì ẹni tó jẹ búrẹ́dì tọ̀rátọ̀rá níjọ́ mi ẹ máa dọ̀rá borí. Ẹ wá ríbi tí mò ń lọ gangan ṣe rí gbogbo àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ pé kinní kan tó ń bú K1 The Ultimate pé kinní kan ó ṣe gbá kan kí ló dé tá a fi kàrò dáadáa fọ́ọ̀tì ta lẹni tó wá fún ẹ ní one night stand. Olóòní lè wà ní patí kó lóbìnrin tó like nígbà tó jẹ́ pé tóbìnrin tó lórí bá ti ń kọrin táàmì yẹn lẹ máa jùdí wèrè sí wọn wọn á wá ṣẹ́jú sí wọn wọn á ṣẹ́jú sí kan nu kéèsì ọmọ tẹ́rí yẹn o kò gbọ́dọ̀ lọ lẹ́yìn yẹn ẹlòmíì báyìí ẹ̀yìn stage náà ti fún ní dọ́gì. Ok ọmọ yẹn fún ọmọ yẹn ní nọ́mbà mi ní kó wá pàdé mi ní Houston Hotel lọ́la ní sososo time. Àwọn obìnrin ò ní kọ̀ kó jẹ́ ìyàwó ilé o kó jẹ́ ìyàwó kò jẹ́ ìyàwó ilé o. Star tí Wasiu Ayinde jẹ́ yẹn lásán á tẹ̀lé wọn. Star tí Wasiu Alabi jẹ́ lásán á tẹ̀lé wọn á wá bẹ̀. Star tí Taye Currency jẹ́ lásán á lọ. Star tí Òṣùpá Saheed ọba orin jẹ́ wọ́n máa lọ wọn ní kọ̀ nítorí pé àwọn gangan ti ṣe sí ọkùnrin yẹn lójú agbo. Ẹ wo gbò yẹn ẹ bára yín wẹ̀ yín yá wa. Mi tí obìnrin tó sọ̀rọ̀ straight but wọ́n ń sọ̀pọ̀tì obìnrin yẹn torí pé ó bí ọmọ. Ókè ọmọ tẹ́ ń sọ yìí sọmọ 5 years ni àbọ̀mọ 6 years ọmọ 20 years. Ẹ wá wí tán ọ̀pọ̀lọpọ̀ yín sọ ọjọ́ ọ̀la wo lẹ máa ń rò. Ẹ mọ̀ pé tẹ́ bá ń sọ̀rọ̀ ọjọ́ ọ̀la ẹ máa sọ̀rọ̀ ọjọ́ ọ̀la yẹn fún tálíkà. The only thing tó lè gbé ọjọ́ ọ̀la wọn ni pé kán síkì ìyẹn ni ojú máa ń ti owó. Ẹ wádìí ọ̀rọ̀ mi dáadáa tójú bá ti owó ó ní pé kéèyàn síkì kó má rí owó tọ́jú ẹ̀. Ó ti kọjá àrú àwọn K1 mi support K1 o. Ẹ má máa ro ẹ̀ ń sọ̀rọ̀ ọjọ́ ọ̀la fẹ́ni tó lọ sí 70 ṣé àrò orí pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ọjọ́ ọ̀la fẹ́ni tí ò ń ṣọmọ 40 years tí ò ń ṣọmọ 50 years ẹni tó ń lọ pé 70 ẹjọ́ sọ́jọ́ àárọ̀ ló wá wà ní going to 70 torí kí nìyẹn ò yé mi. Tọkùnrin bá ti ṣàṣe má ṣe báyìí next ọjọ́ ọ̀la ẹjọ́ ọjọ́ ọ̀la pẹ̀lú adúrú ọmọ tí K1 ti bí ṣé ń ṣeré ni ọjọ́ ọ̀la pẹ̀lú adúrú ọmọ tí K1 ti bí ó ṣe jẹ́ pé ìsìn ni màmá èèyàn ojú tó bá tẹ̀ tíjọ́ ó ti fi lọ K1 tẹ́lẹ̀ kí ló dé tó yẹ pé ìsìn ló yọjú. Ọ̀rọ̀ man support man kọ́ leléyìí o. I'm not supporting K1 because ibi tí K1 ti ní blame ni pé kí bàbá yìí náà máa bóbìnrin sùn láì dọ̀rá borí. Bọ̀ kíní kò yí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn olórí yìí náà ti ṣiṣẹ́ sára wọn ò ní kó àrùn. Téèyàn bá lọ àwa gan tá kéré yìí tá àti ẹ̀ ń ṣolórin tá bá wà ní pàtí tóbìnrin bá díjú sí wa tá bá ní kó lọ fún káàdì á tẹ̀lé ẹ̀ ń ta ní kó fún káàdì tá àti ẹ̀ ń ṣolórin yìí. Àgàgà tó bá mọ̀ wá tó dẹ̀ tún ti rí pé òbòdó òyìnbó la ti wá. Bó tiẹ̀ wá látòbòdó òyìnbó tọ́mọ ọkùnrin bá ti dúró tó san obìnrin fẹ́ tẹ̀lé kò sí nǹkan kan tó ń jẹ́ ìfẹ́ mọ́ nísìn. Ẹ lọ wo dáadáa ẹ wo orí Facebook ẹ wo nǹkan táwọn ọmọ 20 26 27 ẹ wo nǹkan tó ń dánwò lára ẹ di pé there is nothing like love. So ìwọ ọkùnrin tó bá ní opportunity ìwọ obìnrin tó bá rí opportunity pé ọkùnrin kọ̀ọ̀kan fi ìfẹ́ hàn ẹ́ lásán sister mi grab ẹ o. But ó máa ń yà mí lẹ́nu pé ńgbà míì àwọn tí ọkùnrin bá fẹ́ràn àwọn obìnrin ò ní fẹ́ràn wọn ẹlòmíì náà máa fẹ́ràn tó bá wá jìyà bó ń bẹ̀ wọ́n wá fẹ́ padà sọ́dọ̀ ẹni tó fẹ́ràn wọn bó náà ti ń ṣerú ẹ̀. K1 The Ultimate ti kú ònú ẹni tí a máa halẹ̀ mọ́. Bàbá yìí ò ń ṣọmọdé ọmọ 20 years lọmọ yìí
life wo lọmọ yẹn ti live life wo nìyá yẹn ti live béèrè pé madam bọ́lẹ̀ ti pàdé ẹ̀ nínú gbogbo yín tó ṣùọ̀ fún yín pé K1 ló lọ́mọ lè jọ́ ọmọ ń jọyàn gbà mí kò bọ̀ kò ṣùọ̀ ṣe rí kíní èmi ò bá ní ká máa farabalẹ̀ a má ti torí pé afẹ́ kan àwọn náà fẹ́ ṣe content afẹ́ ro àwa yóò dóde yẹn o àwa kan bẹ́ẹ̀ mi ṣe wà yìí ẹ gbàgbé kò ní iye owó tí Facebook fẹ́ fún èmi wọn ti ẹ̀ ń fún èmi lówó nítorí máa violate all the time ní màá gbóni olórin síbẹ̀ next tó máa gbọ́ wọ́n ti yọ kíní mi nígbà tí ó ń ṣe pé yẹn èmi kàn fẹ́ máa jẹ́ kí àwọn èèyàn wa ọgbọ́n díẹ̀díẹ̀ tèmi ní ni mo fi ń jẹ́ káwọn èèyàn máa àwọn èèyàn sọ̀rọ̀ fẹ́mi náà lẹ́nu tó máa ní tó sọ kí ló dé tó yẹ pẹ̀yìn obìnrin olórin lẹ́ ranjú mọ́ àtẹni tó bá lówó agreement wo ló wà láàrin ìwọ àti ẹ̀ kó tó di pé o lóyún sígbà tó lóyún yẹn ò rí K1 kó tó di pé màmá ẹ̀ kú láti lọ sọ pé mo lóyún fọ́mọ yín ó ṣe jẹ́ pé ìsìn náà jáde bóyá tí wọ́n sọ tí K1 ń yarí àmọ́ but why kí ni ìtumọ̀ ọjọ́ ọ̀la yín lẹ fi ń ṣeré ọjọ́ ọ̀la yín ní kinní kan ẹ má máa sọ yẹn mọ́ fẹ́ni tó bá lówó bí kẹ́ máa sọ fọ́kọ́ya tí ò bá fẹ́rù ìyàwó tó fẹ́ yẹn tó máa ránwó ńṣẹ́ èmi ò fẹ́ kẹ́ máa sọ̀rọ̀ yẹn mọ́ ọjọ́ ọ̀la yẹn lẹ fi ń kó bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọjọ́ ọ̀la tẹ́ ń pariwo yẹn táwọn kan ti pariwo ẹ̀ tó fi kó bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin táwọn ọkùnrin míì fi lọ ń fẹ́yàwó kékeré tó ń fẹ́yàwó méjì mẹ́ta sí but ìyẹn kọ́ lọ̀rọ̀ but what kind of agreement did you have with ẹni tó fún ẹni one night stand tó yẹ kó o délé tó yẹ kó lọ alábùkún kó po ọ̀sán wẹ́rẹ́ kó kó gbó ẹ̀ pọ̀ tó yàn òfin ní wáyé rárá tó bá ti ń rí symptom àwọn nǹkan wèrè kan wà tó lè lò ní gbogbo ìgbà yẹn even sìn tó yàn òfin ní wáyé rárá kò ní jẹ́ shame anyway mi tún ní blame ẹ̀ ó lè jẹ́ wọ́n ní kó má ṣẹ́yún bọ̀ ìgbà tó mọ̀ bẹ́ẹ̀ kó lè jẹ́ kọ́kùnrin bẹ́ẹ̀ sùn láì lo ọ̀rá àdáàbòbò ẹ̀yin boys àtẹ̀yin woman àtẹ̀yin guest ẹ̀ wá ń gbòòrò ẹ̀yin ní kẹ́ ṣọ́ ara yín ẹ̀yin ní kẹ́ ṣọ́ra yín kò ṣe gbogbo ọkùnrin tó bá ń bá yín sùn náà lẹ máa tẹ́dí ilẹ̀ fún ìgbàrà tẹ máa jẹ́ kó dá sí fún yín ọmọ kan sì ó wà lórí Facebook tí mo rí ó lóun ti fún over 20 something person ní HIV ààrò yẹn o àmọ́ tó wá sí òtí ẹ̀ jí sòrò bọ́kùnrin ṣe ń lo obìnrin wàá gbọ́ mo ti lò ó bẹ́ẹ̀ lobìnrin náà ń lo ọkùnrin ẹ máa rí you can check my phone tó bá ti ń di you can check my phone láàrin ìwọ àtìyàwó ẹ ọmọ bá gbàgbé mo fi kún ni àwọn ọkùnrin gangan mò ń bá sọ̀rọ̀ ẹ wake up gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà ń tà ń sìn wọn ò déètì ẹnìkan wọn máa láwọn ní 2 million lákàntì boyfriend wọn ní 100,000 lákàntì à ń wò tá à ń rí ríṣiríṣi tí ò ń ṣe pé bóyá content tó yẹ pé confam ni so ẹ má máa rọ̀rọ̀ ọjọ́ alẹ́ fẹ́ni tó bá lówó lọ́wọ́ kò work ẹ lè wá bí kẹ́ bú mi ẹni kẹ́ pàdé yín mọ́ tó bá pè yín tó bá bá yín sọ ẹnìkan lo rọ́bà tó bá ti lo rọ́bà ẹ lọ irú nǹkan tá à ń sọ yìí sí ó lè jẹ́ kọ́ bọ̀ K1 ò fún o bọ́ bàbá ẹ jẹ́ ń sòótọ́ fún yín òun ní tẹ́ ẹ kọ́ ó ní ìtumọ̀ o ó yá àwọn tó yé bọ́ bàbá ẹni tó bá ti jẹ́ ọmọ èèyàn yóò rí jẹ́ ẹ̀ tí ẹ o èmi ò ní parọ́ fún yín tó bá lè DNA test is around K1 èló lẹ́fẹ́ fi ṣe DNA test ọ̀rọ̀ tó bá lóyún tó sàrà ni number 1 nínú yẹn mi láìkẹ́ rárá torí ẹ ti wọ́ ọmọ yẹn kò síbi tọ́mọ yẹn lè tó lè ní wọ́n ti mọ̀ pé ó ní ọmọ yẹn lẹ́ ń báwí kò yẹ kó rí bẹ́ẹ̀ o K1 àbúrò yín làwa jẹ́ o àmọ́ gbà mí àbúrò lè correct ẹ̀gbọ́n ẹ̀ o tó ti yé bàbá làwa náà so ẹ̀yin èèyàn ẹ má máa sọ fún ẹ má máa sọ wípé ọjọ́ ọ̀la fẹ́ni tó ń lọ 70 sọ́jọ́ àárọ̀ ló wá wà ní abẹ́ ìmọ̀gbà tọ́jọ́ ọ̀la gan bẹ̀rẹ̀ ni tó ti kọjá 20 40 30 40 50 ẹ wá ń sọjọ́ ọ̀la ọlọ́run ní bàjẹ́ o kò ní bàjẹ́ ààrẹ almaroof náà ni ìdómògùn akínlájà ẹ káàbọ̀ padà mo lérò wípé a rí ọgbọ́n kan àti méjì kan nínú fídíò tí ààrẹ tí wọ́n ṣe nípa K1 yìí wọ́n tún sọ̀rọ̀ nípa ọjọ́ alẹ́ wọ́n ní wọ́n lè fi ọjọ́ alẹ́ dẹ́rù ba ẹni tí ò ní owó pé ẹni tí ò bá ní owó ni ọjọ́ alẹ́ lè affect pé kò lè affect ẹni tí ó ní owó ẹ̀yin tèmi ṣé lóòótọ́ ni pé ẹni tí ó ní owó ọjọ́ alẹ́ ò lè affect ẹ̀ ṣùgbọ́n ẹni tí ò lówó
òun nìkan ni ọjọ́ alẹ́ ló lè affect. Ẹ drop comment yín, ẹ ṣe opinion yín lórí ọ̀rọ̀ yìí. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ojú tó wo ètò yìí, mo dẹ̀ kí gbogbo etí tí ó gbọ́. Ojú tẹ́ fi wo ètò yìí ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tí ẹ fi gbọ́ ò ní dì.